pẹ̀lẹ́ gbogbo bí tí ń wò mí ẹ jẹ́ ká jọ sáré wo fídíò yìí ẹ jọ ẹ sáré wo fídíò yìí wà very important. One is two things really. Number one is that you don't do a lot of collaborations, and number two is that I know you don't like cinema. Yeah. So the question is, is that something that is going to change? Is there a reason why you haven't done a lot of collaborations in the past? And are you doing anything big for cinema soon, given the current landscape? Okay. For cinema, you're totally wrong. Because I am one of the people who started all of this cinema gig. Even all this dancing, I started before anybody. And you can ask, I dance in London, even London. So it's not just local. And the likes of Kene are here, when I went hunting and I met the senior Kene and, Odeon Streatham, not even Greenwich that everybody is going now. And this was 2006 actually. And we did all the runs, but see, it's draining. I want to make a film if you guarantee me that I don't have to dance to sell that film. How will I guarantee? You and Kene, even Ladron, we've been trying to do things, but what are there we need to come up with all the strategies. How do we sell without exhausting ourselves? I don't know how Funke and the likes of them are doing it, creating all of those kits every day, changing different costumes. I cannot. Ẹ káàbọ̀ padà. Tá bá sọ pé àwọn oníròyìn ìtàlá ti máa bá eyín Kélédùmarè kó jọ kó má fi wá ṣẹ̀ sínú ayé o. Happy New Month, everybody. First day of the month, February 2026. The very first episode, Àwa Ọmọ Oòduà. Àwa Ọmọ Oòduà. Mo kí wa ní Nàìjíríà gbogbo tí ẹ wà láyé, mo kí wa dé diaspora, Ghana lẹ́wà bí South Africa, ibikíbi tí gbogbo ọmọ Oòduà bá wà, ọmọ Yorùbá, àkẹ́rù wálé o lágbára Ọlọ́run. Happy New Month once again. Level TV ń bẹ̀ lẹ́wà yìí, been the very first time tẹ́ ẹ ṣe enjoy wa, ẹ try láti subscribe right away, ẹ like video yìí, ẹ máa share bye because it's really going to be a bomb today. Ó máa lágbára gan. Gbogbo ẹ̀yin ọmọ Oòduà, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, please come closer. Ọ̀rọ̀ ń lọ mẹ́lẹ́ tí ń jẹ o. Àdìsá ọba ọ̀rọ̀. Bó máa tún débi ṣe tèmi ní ti tòní o. Prior to that very video tí ẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yẹn, ẹ jẹ́ ká jọ sáré deliberate ní orí ẹ̀, and ká dẹ̀ endeavour láti máa let's be factual, ẹ má jẹ́ ká wà bias rárá àtọ̀, ẹ jẹ́ ká jọ ní ọkàn kan náà. Torí fídíò tẹ́ wò tán yìí láti ọwọ́ Ambassador Kunle Afolayan, the veteran movie actor and producer, and likewise is a director. Ó ti dá wàhálà lẹ̀ káàkiri ní social media, flying up and down. Àwọn èèyàn criticize ọ̀rọ̀ yẹn gan, wọ́n ti take care of, wọ́n ti ṣe. Let's quickly deliberate over that particular video to refer sí. But my question quickly goes this way. Kábíyèsí Olódùmarè, ṣé ẹ rò pé ọ̀rọ̀ yẹn ṣé ẹ rò pé ó fi ń bá àwọn kan wí lóòótọ́ ni? Ṣé ẹ̀yin rò pé ó ń ta síyàn ni? Àbí ẹ rò pé fact ni nǹkan tí ó ń sọ? But let me quickly talk about this kí n tó wọnú ẹ̀ deeply. Fún mi ní 2-3 minutes. Ẹ̀yin tí ẹ mọ̀ pé àwa reliable ní reliable theory. Ẹ̀rọ lórí sinimá tí gbogbo ayé ń wò káàkiri ni film cinema join. Let me quickly take you back nígbà tí ìrìn àjò Nollywood Yorùbá náà tó ń bọ̀. Ẹ má jẹ́ kí n lọ sí celluloid, kí n má lọ sí ayé optical ní ayé àwọn olóògbé Hubert Ògúndé àti bàbá Kúnlé Afọláyàn tó gbà mọ̀ sí Adelove ṣàbí gbogbo ayé kò sí KZ. But generation ti wá yìí àwa gbọ́dọ̀ bá KZ. Níbo ni KZ wá sí? To start with, níbo ni KZ wá? Ẹ rántí KZ tàbí tá máa ń torí ẹ̀ ní cleaner nígbà yẹn, olókùn gígùn yẹn. Nígbà yẹn mo rántí there are so many homes tó jẹ́ pé wọ́n ní video player nílé, wọ́n tún ní CD player at the same time. Wọ́n á gbé video player sálẹ̀, wọ́n á gbé DVD, wọ́n á gbé sí orí ẹ̀. Mi mọ̀ bóyá àwọn kan sì ní, báwọn kan ò ní mọ́, àwọn kan ti sọnù, àwọn tó ní gan wọ́n ti pákẹ́ṣẹ́ pé kan wọn ló mọ́. Ṣé mọ̀ pé ń bẹ̀ láti move tá ti kọjá sí ìtótẹ̀lé KZ àti DVD wọ́n jọ wà pọ̀ ńgbà yẹn ni táwọn marketer yẹn bá release KZ
ìyẹn láyé KZ ọ̀sẹ̀ tó tẹ̀lé àwọn tá a ti bẹ́nu sẹ́yìn máa rántí dáadáa èmi ò bá wọn jẹ́ sí sọ̀rọ̀ èèbà so lẹ́yìn ìgbà yẹn DVD á tẹ̀lé káyé tó dáyé YouTube ayédáyé YouTube nìyẹn àwọn marketer the likes of Millennium kọ́lọ́n fọ́nukẹ́ Millennium Adekas Toymax gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ Lasco Films àwọn nọ́mbà wa ta sinimá sí YouTube ayé òní ń kọ́ gbogbo èèyàn ti ní YouTube tiwọn gẹ́gẹ́ bí ọba ọ̀rọ̀ náà ṣe ní ti Reliable TV tó ní kálukú ń ta fíìmù ẹ̀ sí orí YouTube rẹ̀ òjijì náà ní sinimá wọlé báwo ni sinimá ṣe wọlé náà mi mọ̀ bóyá yìí náà believe à ń gbọ́ pé Kúnlé Afọláyan náà ní ṣètọ̀lẹ̀ tó kọ́ bẹ̀rẹ̀ tó fà wọlé sí secular Yorùbá láti October 1st lọ bẹ́ẹ̀ am I right ẹ lè wá sí comment section if I'm wrong mi sọ pé òun ló kọ́kọ́ gbé wá bọ̀ mò ń gbọ́ pé òun ni figurine ìrántí October 1st another ó níbi tí mò ń lọ mi ò wá láti wá polówó fíìmù fún anybody my first thing is let's be factual and not biased àwọn tí wọ́n ń jó sí sinimá wọ́n pọ̀ àwọn tí wọ́n jọ ń ṣe sinimá wọ́n pọ̀ ẹ̀jẹ̀ mú látòrí alálùbáríkà Fúnkẹ́ Akíndélé látòrí Fúnkẹ́ Akíndélé Fẹ́mi Adébáyọ̀ Ọdúnládé Adékọlá gbogbo àwọn tí wọ́n ń jó nìyí o Tóyà Ìmàkù yára pẹ̀lú Lateef Adédìméjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé ijó ni wọ́n fi ń propagate ọjà wọn láti lè jẹ́ kí ayé mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè kan lọ́wọ́ ara wa nú ṣé market strategies kan ní ijó tí wọ́n ń jó yìí sí àwọn sinimá wọn yẹn abẹ́rù púpọ̀ ń wù wọ́n kàn déédéé gbàjó àbákan rò wípé ijó kan déédéé ẹ̀gbìn ijó kan wù wọ́n bóyá ijó tí wọ́n kó ijó wọn wà sensible sí yín àbí kábíyèsí Olódùmarè tí àwọn ijó tí wọ́n ń jó sáwọn sinimá yìí tí kò bá bring positivity fún wọn wọ́n lè continue láti máa jó gbogbo gbà sáwọn sinimá tí wọ́n ń yà ó torí mo rí pé àwọn tí mo dárúkọ yìí ó kéré tẹ́lẹ̀ kó ká ti sinimá mẹ́ta tàbí mẹ́rin wọ́n dẹ̀ ń jó so ó sọ pé wọ́n rí good result yeah from each cinema exactly àwọn ni wọ́n mọ̀ o for a very good example lórí ijó jíjó ẹ jẹ́ ká wá sí main live Android phones distributors láwọn tí wọ́n ta àwọn Android phones ọwọ́ wa yìí ẹ rí i pé wọ́n máa ń jó lẹ́gbẹ̀ẹ́ títì náà tí wọ́n máa cause traffic wọ́n á gba ibì kan ní motor park wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jó pẹ̀lú àwọn product míì yes wọ́n call attention àwọn èèyàn àwọn èrò Èkó èrò Ọ̀fà àwọn tí wọ́n ń lo odò àwọn tí wọ́n ń lo oko wọ́n ní lọ́mọ́ o wọ́n wá dó ti àwọn dancers lẹ́gbẹ̀ẹ́ títì torí wípé wọ́n fẹ́ fún product wọn ní fame and more patronage ó ní sèmi lè rò wípé market strategies oníjó tí wọ́n ń jó sí kìíní àmọ́ question mi lélẹ̀ ṣé gbogbo àwọn cinema producers náà ni wọ́n ń jó lóòótọ́ ṣé Kúnlé Afọláyan ti jó rí àwọn tí wọ́n jẹ́ eléré orí ìtàgé English industry ṣé wọ́n máa jó sí tiwọn ṣé gbogbo wọn ni wọ́n ń jó ṣé dandan ni kí wọ́n máa jó kí wọ́n ló tó lè ta sinimá wọn ẹ jẹ́ dúkìá lọ. yá káàbọ̀ padà yá Netflix body ó yẹ súnmọ́ mi Prime súnmọ́ mi ẹ jẹ́ ojúkòrò kí pojúkòrò jẹ́ o body méjèèjì ló ń gbé sinimá jáde I mean they are the main body that distribute the cinema jobs yeah Netflix and Prime ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ I have a question to the Netflix and Prime torí ìyàwó tí ó wà ní iwájú wa yìí o ṣé ẹ̀yin gangan lẹ́ ń finance project àwọn èèyàn wa ṣé ẹ̀yin lẹ́ ń gbówó lẹ̀ the 300 million 400 million 700 million ṣé ẹ̀yin lẹ́ ń finance Lateef Adédìméjì iṣẹ́ ọdún Adékọ́lá tó jáde recently yẹn ṣé ẹ̀yin lẹ́ gbé owó ẹ̀ lẹ̀ tẹ́kàn ní ó yá gbà Fẹ́mi Adébáyọ̀ ó yá lọ fi ṣe part 2 akẹ́sìkólé ìtòṣe lọ àbí àwọn producer ni wọ́n finance àwọn iṣẹ́ ìfúnra wọn tí wọ́n ná millions sórí project yẹn bóyá tẹ̀yìn kàn jẹ́ wọ́n kàn lo platform yìí láti distribute ẹ̀ ìwọ ló jẹ́ ń bẹ̀ náà ẹni tó bá máa ń sàṣì béèrè yìí ẹ wá sí comment section ṣé wọ́n finance àwọn èèyàn wa ní àbí àwọn èèyàn wa yìí ni wọ́n finance ẹ̀ wọn Netflix kan bá wọn ta Prime kan ń ta ṣùgbọ́n kìíní kan ni o tó bá jẹ́ wípé platform tó ń distribute cinema látòrí ti Fúnkẹ́ Akíndélé kanlẹ̀ tó bá jẹ́ pé wọ́n involve financially sí project yìí ìkàlẹ̀ sí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jẹ́ main marketer gbogbo tí wọ́n yà ìjọ tí wọ́n ń jó ìrọ̀lẹ́ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa jó ìkàlẹ̀ sí náà mo mí ìpè tó bá jẹ́ pé ẹ̀ lówó ń bẹ̀ bóyá ilẹ̀ ní 60% finance capital táwọn ní 40 èmi ò mọ̀ ṣùgbọ́n àwọn tó ń wò mí ní world
gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mẹ́yìn practitioners and professionals ẹ̀ lè láìtì wa ní comment section. Ṣé wọ́n ń gbówó lẹ̀ fún Wùnmí Toríọlá ni tí lady dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ń jó táwọn yẹn wá mú jó kiri? So yẹ kó rí bẹ́ẹ̀ sá. Ẹ̀yin ló yẹ kẹ́ market ẹ̀ torí wọ́n market film wọ́n tún bá yín market platform nǹkan méjì ni wọ́n market papọ̀. So yẹ kó rí bẹ́ẹ̀ sá. Àkíyèsí ni máa ń pè ìyá Ambassador Kúnlé Afọláyan àwọn èèyàn wá dẹ̀ jójójójójó èlùbọ́ dẹ̀ tán lọ́jà. So yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ẹ taṣẹ́ wọn ní gbólóhùn tí máa ń pè yìí kí n bá fàdà gbárọ̀ àkíyèsí díẹ̀díẹ̀. Èmi rò wípé observation ni Ambassador Kúnlé Afọláyan spread out bí mi ṣe rí kó ṣe wípé ọ̀gbẹ́ni yìí ń tàpọ̀ ọ̀rọ̀ sí Fúnkẹ́ Akíndélé àbí ta sí Fẹ́mi Adébáyọ̀ kò tá sí anybody wípé èwo làbọ̀rọ̀ máa jó kiri ká lè pa 1 billion box office ká pa 1 billion ká máa mú 10 million lọlé pẹ̀lú business wo là ń ṣe yìí. Èmi lérò wípé ṣùgbọ́n àwọn bloggers sọnù ẹ̀yin bá àwọn journalists jákujáku àwọn tíṣẹ́ òye ẹ̀yin lẹ twist information yìí wípé wọ́n ta sí Fúnkẹ́ Akíndélé Fúnkẹ́ Akíndélé ti sọ̀rọ̀ kan sórí kìnìún IG ó ti sọ wípé kìnìkan ìrọ̀lẹ́ ń pa o ẹ má darí àwọn bíbí ìrù. They are loving colleagues, they are doing things in common, they are together. Why tẹ fẹ́ tojú bọ̀ gbogbo ẹ̀ tẹ́ ń sọ̀sọ̀ kú sọ sẹ́yìn ṣe sinimá ni ṣe ti ya skit rí kẹ́ tó wá gẹ̀ẹ́dù wípé nǹkan báyìí ní Kúnlé ń sọ. He was just talking. Ó wà nú àwọn tí ó jẹ́ ògbólógbòó náà tó ṣe sinimá náà. Fúnkẹ́ Kúnlé Afọláyan kọjá tẹ́ máa rọ́ sẹ́yìn ó mọ tó ń sọ is very industrious when it comes to catch a film. Ó ti ní foresight bí sọdọ̀dọ̀ ní ká jó ni èmi ò bú àwọn tó ń jó torí tíjó yẹn ò bá mú nǹkan gidi wá social media ti pàápàá jùlọ TikTok ó ti sọ ọgbọ ẹ̀dí kí ni wọn àjò sí tán kò sí tí wọn lè jó sí. Èmi ò against àwọn tí wọ́n ń jó ṣùgbọ́n ta ló ń finance ta ló ń market ta ló ń advert. That is just my concern. Nígbà táwa ní fídíò tí mo wí lẹ́ẹ̀kan táwa ní DVD tí marketer bá ti ra fíìmù tán àwọn náà ń polówó láyé LTV8 ní Blue Roof wọ́n máa ra master wọ́n máa advert ni wọ́n tún máa fáwọn producer tó ń pẹ́ wáṣà appearance lórí Bayo Special those days. Yes, I know what I'm saying. Àwa ti wà ti bẹ́ẹ̀. So by this àwọn marketer tí wọ́n ń ta DVD nígbà yẹn whether wọ́n finance wọ́n máa polówó whether ata master àbátapá ní wọ́n máa polówó. Wọ́n ìta wá kó iye bí iye kalẹ̀ tàbí ṣe sinimá tó tún wá jẹ́ ẹ̀wá fi wálẹ̀ ẹ̀yin Netflix mọ̀ bá sọ̀rọ̀ ẹ̀wá sọ wọ́n dá lájòótà wọ́n tún jó ẹ̀wọ̀n kan tó dùn mí tí mo ṣe ń lágbó ẹ̀yìn èèyàn mi. Effort kékeré kọ́ ló ń ṣe fíìmù. Let's calculate it about cost story láti lẹ̀ wọ́n create body for story wọ́n ṣe screenplay wọ́n ṣe dialogue wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ research ọ̀tọ̀ ní post production ọ̀tọ̀ ní payment sáwọn crew ọ̀tọ̀ ní wọ́n lọ wípé location wo la fẹ́ lò. Ó kékeré lẹ́rù wípé Ibrahim Chatta gbà ní Afi Chatta village ó kékeré lẹ́rù pé wọ́n gbà ní film village wọ́n wà yìí wọ́n wá ṣe gbogbo wà láì tán nínú igbó ejò ayọ̀sẹ́lẹ̀ omi so many calamities tí wọ́n face during the shoot wọ́n tún máa wá jó. Ẹ sọ perspective tẹ́ bá fi lè rẹ̀ sí comment section. Mo sì nílò findings ṣé Netflix àti Prime ni wọ́n ń gbówó lẹ̀ tí wọ́n fi ń yà abẹ́ ìyàwó èèyàn wa ni wọ́n finance iṣẹ́ yìí tó bá jẹ́ pé àwọn èèyàn wa ni wọ́n finance iṣẹ́ yìí ìjó èèyàn wọ̀ ọ̀tẹ̀ ẹjọ́ ẹ foríkorí o ẹ̀yin movie cinema producers ẹ foríkorí kẹ́ ṣe meeting pẹ̀lú àwọn àjọ Netflix àti Prime ẹjọ́ foríkorí ẹ mú òótọ́ ẹ mú fact nínú ọ̀rọ̀ Kúnlé Afọláyan ẹ foríkorí dáadáa otherwise bá ṣe máa dúró lórí o at the end of the day 10 million out of 3 billion láti mú délé ẹ quantify ẹ sójúra wọn pẹ̀lú gbogbo wàhálà àti ṣe bọ̀ lórí àti ṣe sinimá yìí níparí ọ̀rọ̀ mi àkíyèsí àti àmọ̀ràn pàtàkì gbogbo èèyàn ọmọ Oòduà tá à ń ṣe sinimá ọmọ Yorùbá èyí jẹ́ ká tètè máa fò mọ́ trending ká máa gbàgbé bí ta ti ń bọ̀ mọ́ késẹ̀tì ta ti bẹ̀rẹ̀ àti DVD ṣé ní international country ṣé wọ́n ti abandon ẹni ní foreign country ṣé wọ́n wo késẹ̀tì mọ́ ṣé wọ́n wo DVD mọ́ ẹ jẹ́ mọ̀ pé ìyá ìlú ń jẹ wá báyìí ṣé àwọn ìta bá ti kó mi kan máa fò síbò míì ó dìgbà tí ilẹ̀kùn mọ́tò bá mú wa lọ́wọ́ mbẹ̀ then we now want to come back to where we started ẹ má jẹ́ ká sáré máa drop ibi ta bá ti ń bọ̀ mọ́ ẹ má jẹ́ ká máa drop ẹ̀ mọ́ gbogbo àwọn òyìnbó sì ń wo késẹ̀tì wọ́n wo DVD ṣùgbọ́n àwa tá a bá ti rí nǹkan tó wà ní folk àmàsáré gbàgbé ibi ta ti ń bọ̀ àwa mú ìtòlóyà oníjẹ wa o àṣejèrè lálákànṣepọ̀ látòrí Kúnlé Afọláyan títí dé gbogbo àwọn tí wọ́n ṣe sinimá pátá tí mo dárúkọ ń bí ìṣúlùkì dọ́jà àkókòtà gbogbo yín ẹ̀ mọ̀ tàtàjèrè àtẹ̀mí kíkíní tí mo jókòó yìí náà gbogbo sinimá tèmi náà ní YouTube bí tẹ́tù máa wò ní Reliable TV ń bí àtàjèrè fíìmù náà àti gbòdú tó ń wò mí o olóúnjẹ oníbàtà oníráìsì tẹ̀ ń wò mí ẹ gbọ́
èsúrú kì í dọ́jà kókòtà ẹ mọ̀ ń ta gbogbo àpáta lágbára lórúkọ Fanta a máa ta lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba ẹ̀pẹ́ wa jẹ́ ká pẹ́ nínú ayé o gbogbo ọ̀rọ̀ yìí ká sọ kalẹ̀ yìí ẹ wá sí comment section ẹ bá wa dá sí ẹ pé àwọn àjọ ká lè bá a ṣòwò ká lè bá a jèrè ni kò síjà ní Nollywood ẹ má tójú bọ bẹ̀rẹ̀ rárá tọ̀ Reaction TV lélẹ́yìí ẹ like fídíò yìí ẹ bá wa share ẹ bo mo fẹ́ káwọn èèyàn tẹ share ẹ bá mi share fídíò yìí ẹjọ́ dọ́dọ̀ Fúnkẹ́ ẹjọ́ dọ́dọ̀ Mẹ́sà Ìgbè ẹjọ́ dọ́dọ̀ ìtẹ̀lẹ̀dì icon ẹjọ́ rìn kí wọ́n lè bá pè kó lè pè wọ́n sípa ọgbọ́n wípé they need to re-strategize on what they are doing torí pé wọ́n ti sọ́fà fún ṣẹ́ dandan nìkan jèrè ẹ̀ kọ́ má bàa máa ṣiṣẹ́ fún Netflix àti Prime àtàwọn tó kù kọ́ má bàa máa ṣiṣẹ́ fún wọn jẹ gbogbo àlá máa ṣiṣẹ́ wọ́n wa láṣẹ ìdẹ̀wò Olódùmarè ẹ subscribe sí Reaction TV ẹ like fídíò yìí o ẹ bá wa share lẹ́ẹ̀kan sí kẹ́ máa follow wa ta máa mú wá nǹkan tí ẹ̀mí wà disappointed happy new month to you once again òkè lọ́lẹ́rìn lọ òkè lọ́lá ẹ̀fọ́n rè láyọ̀ látún máa padà wá o àtún máa mú tó dáa wá bye for now.